ni àwọn Dáúdù yẹ kí ni iṣẹ́ tiwọn? Iṣẹ́ tiwọn ni wọ́n wà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alágbàwí. Téèyàn bá fẹ́ bá wọn sọ̀rọ̀ nílọrin, Dáúdù lẹ́ lọ bá, òní ò wá lọ jíṣẹ́ fún wọn. Dáúdù yẹn lọ jẹ́ gẹ́gẹ́ bí alágbàwí Ìlọrin tí wọ́n yàn káàkiri. Àwọn tí wọ́n wá yàn káàkiri yìí, àwọn ni tán bá ti sọ̀rọ̀, àwọn ni tẹ́ bá fẹ́ bá tìlú ìlú Ṣàó bá fẹ́ bá wa Dáúdù sọ̀rọ̀ nísìnyí, yóò bá Dáúdù sọ̀rọ̀, òun ni ó wá lọ rìpọ́ọ̀tù nílọrin pé nǹkan báyìí náà Ṣàó làwọn ń fẹ́ o. Ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ àbọ̀ Ọlọ́run kékeré nù? Àbẹ́ẹ̀ rí. A gbọ́ pé wọ́n ti yàn fún ìlú yín náà rí. Gbogbo ibi tí wọ́n yan Dáúdù sí lónìí, gbogbo bẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀. Ṣé rí nígbà tí wọ́n yan Dáúdù sí ìlú Ṣàó, wọ́n yan Dáúdù sí ìlú Ṣàó, Ṣàó sì fara mọ́. Nígbà tí àwọn ní òye tí wọ́n fi ìbílẹ̀ ṣe, tí wọ́n dáfá sí, tí wọ́n rí pé gbẹ̀yìn Dáúdù yìí, ìgbẹ̀yìn rẹ̀ ò lè dá fáwọn ọmọ àwọn tó bá yá. Àwọn bàbá tán wà nígbà yẹn foríkorí, wọ́n fi mọ̀ràn sàn, wọ́n fi kùn lukùn. Àwọn á jẹ́ kó yé wọn pé kí Dáúdù ọmọ bọ̀. Dáúdù dé, ilé ibi tí Dáúdù dé sí bẹ̀ là ń pè nílé Arúlógún. Níbi tí Ṣàó máa ń kó nǹkan àjẹ ogun sí tí wọ́n bá darí. Ọ̀sán gangan ni Ṣàngó pa Dáúdù àtọmọ àtìyàwó. Ọ̀sán gangan Ṣàngó pa wọ́n. Irọ́ o. Ebá bàbá wa náà sọ fún wa. Ọ̀sán gangan Ṣàngó pa Dáúdù. Wọ́n wá rán mi lọ padà wípé ṣe pé ọba kéré, ọba geri ẹni ni, ọba dàgbà ọba geri ẹni ni. So ọba ìlú wa wá rán mi padà lọ pé tọ̀ Dáúdù o, àmọ́ ibi tó ti ṣépè Ṣàngó o, ẹ wá yan Dáúdù mẹ́wàá o. Tí òjé lọ yan Dáúdù fún Ṣàó mọ́dò nínú. Ó tún ti yá o, ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV, YouTube channel, Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kí lálá, pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì, alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV, YouTube channel, ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àsìkò bóyá ọ̀gìnìtì ni kí n pè é sí nítorí pé ọ̀gìnìtì làwa wà ní Nàìjíríà báyìí. Ẹ̀yin ará òkè òkun kò sígbà tẹ́yin ọ̀wà lọ́gìnìtì tẹ́lẹ̀. Ní òní mo gbé brọ́dà mi kan wá láti wá bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ààbò tí ó ń ṣẹlẹ̀ ní Kwara State. Tí a bá rò sẹ́yìn, gbogbo wa la mọ̀ àwọn èèyàn tí ẹ̀mí wọn ti ṣòfò ní Kwara State ní bí oṣù mélòó kan sẹ́yìn. A dẹ̀ mọ̀ iye ìlú tí wọ́n ti tú tí wọn ò lè padà síbẹ̀ mọ́. Now, àwa ọmọ Yorùbá kọ́ la dẹ̀ ń kó ogun yìí jára wa. Àwọn Fúlàní ni. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ Fúlàní tí à ń sọ yìí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa, àwọn ọmọ àlè wa kọ̀ọ̀kan wọ́n ń darapọ̀ mọ́ wọn tí wọ́n ń jẹ́ olùtọ́nà fún wọn. Ṣùgbọ́n àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà náà ká tó bá ẹ̀dìẹ̀ wí. Gbogbo ọmọ wa tán bá ti mú pẹ̀lú wọn náà,
ìdájọ́ tó bá yẹ fún wọn náà ni kọjọ máa bá wọn, torí pé ẹni tó jí epo gbé lájà kò jalè bí ẹni tó gbà á sílẹ̀. Mo wá ń fi àsìkò yìí gbé bàbá mi kan wá tí màá jẹ́ kí wọ́n dá orúkọ ara wọn fún yín, tí mo fẹ́ fi àsìkò yìí béèrè àwọn ìbéèrè kéékèèké mi ní jẹ́ kí fídíò yìí ó gùn. Màá dẹ̀ tún kó tó dípá parí, màá dẹ̀ ní kí wọ́n sọ nọ́mbà wọn fún àwọn ọmọ kóòtù òjíire, torí gbogbo wa náà máa ní àǹfààní àti pè wọ́n. A ní àǹfààní àti pè wọ́n bóyá láti bi wọ́n léèrè ọ̀rọ̀ kan tàbí òmíì. Kí ni ẹsẹ̀ clear abẹ́yẹ ni kí ló ń ẹ ṣeun. Brọ́dà mi, ẹ dákun ẹ bá mi dá orúkọ ara yín, ẹ bá mi kí àwọn aráalé, ẹ dẹ̀ bá mi dárúkọ ara yín ní full. Ẹ ṣeun o gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ń gbọ́ wa, gbogbo ibi tí ẹ bá wà, ẹ ní rárùn ojú o, ẹ ní rárùn inú o, ẹ ní rárùn etí o, lágbára Olódùmarè, ẹ ní rárùn ẹsẹ̀. Orúkọ tèmi ni Ọbalówù Ọmọ́táyọ̀ Jagun, tí mo jẹ́ ọba rìṣà fún gbogbo ìpínlẹ̀ Kwara lábẹ́ bàbá wa Ọbalésù Àṣẹ láti Ilé-Ifẹ̀. Mo já sojú fún Kwara State. Ẹ káàbọ̀ sà. Irú ẹ̀yin báyìí náà ni ó yẹ kí a máa gbé wá láti lè tàn mọ́lẹ̀ sí tó ń lọ ní ìpínlẹ̀ Kwara. Ká tàn mọ́lẹ̀ sí ẹni tó wà ńbẹ̀ ló lè sọ ohun tó ń ṣẹlẹ̀. Bàbá mi, ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Láìpẹ́ láì jìnnà yìí ni Chief Sunday Igboho wá lọ́ǹchì Ìró Ẹkùn ní Kwara State, tí inú àwọn èèyàn tọ́jú ọmọ Yorùbá dẹ̀ ń dùn pé ìtúnisílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní lílé tó máa jẹ́ o, torí pé gbogbo àwọn alágbára tó wà ń bẹ̀ yẹn náà ta mọ́ra láti lè máa dáàbò bo ẹ̀mí àwọn èèyàn wa. So ó wá jẹ́ ohun ìyàlẹ́nu fún mi bí ẹ̀yin ará Kwara State, bí bóyá àwọn kan náà bá yín sọ̀rọ̀ ní bóyá yín náà lẹ́dẹ̀ wò lọ́mí ara yín ni pé ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú Chief Sunday Igboho, tí débi pé wọ́n ń wọ̀nù Chief Sunday Igboho pé àwọn kò mọ̀ wá sí Kwara State. So tí mo dẹ̀ mọ̀ wípé 90 to 95% ti population Kwara State ọmọ Yorùbá ni wọ́n. 5% yòókù la máa pín láàrin àwọn ẹlẹ́yà tó kù tó wà ńbẹ̀. So ẹjọ́ ǹjẹ́ lè bá wa tan ìmọ́lẹ̀ sí, ṣé àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n sọ pé àwọn ò fẹ́ Sunday Igboho ni àbí kí ló ń ṣẹlẹ̀ sà? Bàbá mi, kò ní tiwa, kò sí ọba ilẹ̀ Yorùbá kankan tọ́jọba ilẹ̀ Yorùbá kankan tó lè sọ. Mo sì ń fi àsìkò yìí sọ fún gbogbo ayé wípé bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin gan ò sọ. Àwọn abẹ́sìnkáwọ́ wọn tán bá fẹ́ sọ àwọ̀ gbọ́. Àwọn abẹ́sìnkáwọ́, àwọn tí wọn ò níṣẹ́, àwọn tí wọn ò ní oko tó wọn ò lódò, àwọn ni wọ́n ń sọ̀rọ̀ báwọn kiri. Èmi náà ń rí. Kò sí ẹni tí ó gbọ́ pé aburú ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn òun tí kò ní tara sí i. Ọ̀rọ̀ yìí gan ó ń ba bàbá ọba ìlú Ìlọrin nínú jẹ́. Àwọn kankan jáde láti borúkọ wọn jẹ́ tí wọ́n ń sọ pé àwọn ń dáàbò bò wọ́n ni. Kì í ṣe pé wọ́n ń dáàbò bò wọ́n. Kì í ṣe pé wọ́n ń dáàbò bo ọba ìlú Ìlọrin. Wọ́n fẹ́ tú àwọn àṣírí tí wọ́n ti pamọ́ láàrin Yorùbá àti Fúlàní tẹ́lẹ̀ ni. Gbogbo tí wọ́n ń ṣe, wọ́n fẹ́ tú àṣírí tó ti pamọ́ láàrin Yorùbá àti Fúlàní ní Kwara, Jàjà nílùú Ìlọrin àtàgbègbè rẹ̀. Ẹ dákun, ẹ má bínú. Ṣé àṣírí kan wà tó ti kọjá láàrin àwọn ọmọ Yorùbá àti àwọn Fúlàní nílọrin ni? Àṣírí tó pọ̀ wà tí àwọn ọba ní ọpọlọ tí wọ́n lè fi gbé ọ̀rọ̀ àwa tí bàbá wa àtàn bàbá wa sọ̀tàn fún alọ́pọlọ a sì gbàgbé. Ìlú Ṣàó ni mo wà yìí. Ìlú Ṣàó Ṣàgbà Ìlọrin
ìlú Ṣàó ti dé before Ìlọrin. Irọ́ o. Ẹ béèrè lọ́wọ́ gbogbo ayé ló mọ̀. Ó dùn mí pé ẹsẹ̀ wa sọ pé irọ́ lónìí bàbá. Ó yà mí lẹ́nu ni bí ó ṣe ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu náà nìyẹn pé Ṣàó ti dé síwájú k'Ílọrin ó tó dé. Bẹ́ẹ̀ ni kó o tó kẹ́nìkan ṣoṣo tó tulẹ̀ wò nílọrin. Ṣàó ti wà bẹ́ẹ̀ yẹn. Ládẹrin ni Pàṣín ni Alùgbìn ni Alùgbìn Pàṣín Ládẹrin kó o tó dé kó tó káfọ̀njá ni Ṣàó ti wà. Àwọn mẹ́ta tẹ́ kọ́kọ́ kà síwájú yẹn ti kọ́kọ́ síwájú Àfọ̀njá. Bẹ́ẹ̀ ni àwọn náà kọ́kọ́ tulẹ̀ lọrin. Gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ wọ̀nyí ìdí àpẹ ni wọ́n. So tẹ́ ẹ bá fẹ́ gbọ́ fà nípa Ìlọrin ọwọ́ Ṣàó ni gbogbo ayé ó ti béèrè. But a gbọ́ pé gbogbo yín náà ni wọ́n fa ajẹ́lẹ̀ kalẹ̀ fún tí tẹ́ ẹ máa rí tí ẹ máa rán sọ́rí ọba wa ní Ìlọrin náà. Bẹ́ẹ̀ ni kódà tí wọ́n fi ìjà tí Ṣàó ń jà pẹ̀lú Ìlọrin à ń bá wọn jà àwọn náà ń bá wa jà. Ó ní nínú Bíbélì wọ́n ní nígbà tí Olúwa dá Ádámọ̀ tán ó wá ní kí Sátánì kó forí balẹ̀ fún. Bẹ́ẹ̀ni. Ìlú wa bí Sátánì nínú tó fi ní máa ṣe tiẹ̀ kó wọn máa ṣe tòun ló fi padà wá sáyé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n wá ní àmú ìrù ẹkùn á fi lájá lọ́wọ́ irú kí la lè jẹ yó táfi wá ní àwa dẹrú àwa Ṣàó. Kò pọ́sibù ká sajá mọ́lẹ̀ ká sẹkùn mọ́lẹ̀ ká wá múrù ẹkùn ká fi lájá lọ́wọ́ gbogbo ohun tí Ìlọrin ń ṣe lónìí ohun tí wọ́n ti ń ṣe ti pẹ́ lọ́jọ́ tó pẹ́ ni. Now wọ́n yan Dáúdù sí gbogbo bíkíbi gbogbo ìlú àtàfọ́n ni àti ládùbá ni àti elémèrè ni àti gbogbo bí náà yan Dáúdù sí láwọn Ìlọrin. Ẹ dákun ẹ kọ́kọ́ ṣàlàyé Dáúdù ẹ jọ sà ẹ kọ́kọ́ ṣàlàyé Dáúdù yẹn fún wa kó lè yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí ni àwọn Dáúdù yẹn kí ni iṣẹ́ tiwọn. Iṣẹ́ tiwọn ni wọ́n wà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alágbàwí téèyàn bá fẹ́ bá wọn sọ̀rọ̀ nílọrin Dáúdù lẹ́ lọ bá oní ó wá lọ jíṣẹ́ fún wọn. Dáúdù yẹn lọ jẹ́ gẹ́gẹ́ bí alágbàwí Ìlọrin tí wọ́n yàn káàkiri. Àwọn tí wọ́n wá yàn káàkiri yìí àwọn ni tán bá ti sọ̀rọ̀ àwọn ni tẹ bá fẹ́ bá tìlú ìlú Ṣàó bá fẹ́ bá wa Dáúdù sọ̀rọ̀ nísìnyí yóò bá Dáúdù sọ̀rọ̀ òun ni ó wá lọ rìpọ́ọ̀tù nílọrin pé nǹkan báyìí náà Ṣàó làwọn ń fẹ́ o. Ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run kékeré nù abẹ́ẹ̀ rí. A gbọ́ pé wọ́n ti yàn fún ìlú yín náà rí. Gbogbo ibi tí wọ́n yan Dáúdù sí lónìí gbogbo bẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀. Ṣé rí nígbà tí wọ́n yan Dáúdù sí ìlú Ṣàó wọ́n yan Dáúdù sí ìlú Ṣàó Ṣàó sì fara mọ́ nígbà tí àwọn ní òye tí wọ́n fi ìbílẹ̀ ṣe tí wọ́n dá fásí tí wọ́n rí pé gbẹ̀yìn Dáúdù yìí ìgbẹ̀yìn rẹ̀ ò lè dá fáwọn ọmọ àwọn tó bá yá àwọn bàbá tán wà nígbà yẹn foríkorí wọ́n fi mọ̀ràn wọ́n fi kùn lukùn àwọn á jẹ́ kó yé wọn pé kí Dáúdù ọmọ bọ̀ Dáúdù dé ilé ibi tí Dáúdù dé sí bẹ̀ là ń pè nílé Arúlógún níbi tí Ṣàó máa ń kó nǹkan àjẹ ogun sí tí wọ́n bá darí. Ọ̀sán gangan ni Ṣàngó pa Dáúdù àtọmọ àtìyàwó ọ̀sán gangan Ṣàngó pa wọ́n. Irọ́ o. Ebá bàbá wa náà sọ fún wa. Ọ̀sán gangan Ṣàngó pa Dáúdù. Wọ́n wá rán mi lọ padà wípé sẹ́yìn pé ọba kéré ọba gèrí ẹni ni ọba dàgbà ọgọ́ gèrí ẹni ni. So ọba ìlú wa wá rán mi padà lọ pé tọ̀ Dáúdù o àmọ́ bí tó ti ṣépè Ṣàngó o ẹ wá yan Dáúdù mẹ́wàá o tí òjé lọ yan Dáúdù fún Ṣàó mọ́dò nínú.
kẹ mọ́ tó fi Ṣàngó pa. àwa kálá fi Ṣàngó pa àmọ́ bó ṣe pé Ṣàngó ń bì kan ni. ok. ó lè gbé pé Ṣàngó kọ́ fọmọ rẹ̀ búra tó kọ́ fàyà rẹ̀ búra kí Ṣàngó wa hàn lẹ́sẹ̀. Ṣàngó padà dùn o. Wọn ò wá yan dájú míì fún wa mọ́dò ní ìní òjé Ṣàó ní make sure tán bá ní Ṣàó ọ̀gbàlejò kì í ṣàlejò bíi bá ní Ṣàó ọ̀gbà. Àwọn ìran Fúlàní àti ìran Haúsá wọn ò gbà wọn láyè kí wọn ralẹ̀ ní Ṣàó títí dòfin di òní wọn ò gba Haúsá kankan láyè kó ralẹ̀ ní Ṣàó. Olúwa o. Fúlàní. Olúwa o. Títí tó fi tìlú. Àtàwùsá àti Fúlàní wọn ò gbẹ́ni kankan láyè kó ralẹ̀ ní Ṣàó nítorí pé wọ́n ti betray wa. Báràkì tí wọ́n kọ́ fún ọ sí ọ̀dọ̀ wa ilẹ̀ Ṣàó ni wọ́n kọ́ báràkì sí. Nígbà tá wà ní bí ọdún mélòó kan nísìnyí nígbà tọ́ba tó wà ń bẹ̀ ìdé bẹ́ẹ̀ tọ́ba Ìlọrin ìdé bẹ́ẹ̀ náà yí sí Sóbì báràkì Ìlọrin Sóbì báràkì Ṣàó ni. So gbogbo ilẹ̀ yẹn títí dé post office àtàwọn àtìgbónà la pààlà Ìlọrin ò nílẹ̀ kankan. Ìlọrin ò nílẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi ń sọ. Báwọn sì ní àkọọ́lẹ̀ ìwé ìtàn àwọn bàbá tiwa náà ní. Àwọn bàbá tiwa náà ní ayé àwọn òyìnbó ajẹ́lẹ̀ ni wọ́n fi jẹun bàbá wa lọ́jà. Gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbọ́ mi tí wọn ò bá lọ ṣọ́ra aburú tí wọ́n Ìlọrin máa ṣe aburú tí àwọn Fúlàní máa ṣe ni mo ń sọ fún yín yìí. Wọ́n wá ní bàbá yẹn wá jẹ́ ẹni tó wà pò nígbà náà mo gbàgbé orúkọ wọn. Wọ́n wá ní láàárọ̀ ibi rẹ̀ bá dé yọ̀mọ̀ rìn débẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ayé ẹṣin ń bẹ wọn ò jẹ́ ọ̀gẹ́sìn o. Olúwa o. Níjọ́ bàbá lọ gbẹ̀yìn pé ọ̀rẹ́ mi níbi tó dé dúró náà bá nílẹ̀ wa níbi ọmọ nu náà bá kọ sínú ìwé táwọn òyìnbó ajẹ́lẹ̀ ń gbé kiri. Ìnimòrò náà wá fi báràkì di wa mọ́ pé ó lè fẹ́ dọjọ́ iwájú ká fẹ́ jà. Báràkì tán wá fi dí wa mọ́ tán rò pé àwọn ṣèkà fún wa báràkì ló wá jóore fún wa lónìí. Olúwa o. Gbogbo àwọn ọmọ tán ọjọ́ mọ Ṣàó wọ́n wà ní sójà true báràkì tó wà lọ́dọ̀ wa. Gbogbo bí báńdéèjì ti ń sọṣẹ́ kiri àwa máa jókòó tí a máa fọkàn balẹ̀ ni nítorí a ti ní sójà lẹ́gbẹ̀ẹ́. Okay. Ibi tí wọ́n ṣe ń jọ ibi tí wọ́n ṣe ń jọ yẹn wá já sí oore fún yín báyìí. Ó ti wá dóore lónìí. Látìgbà tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn ò lè dé Ṣàó àti àwa tá a dé ọkùnrin nílùú gangan gbogbo wa náà ń bẹ̀rù. Ẹ ṣe ojú àwa òní tá tì a jẹ́ ẹ̀kan nílùú gbogbo wa náà ń bẹ̀rù. Àti báràkì àti àwa tá a jẹ́ ẹ̀kan bẹ̀ gbogbo wa náà ń bẹ̀rù. Kò sí bọ́ọ̀ sí ní bẹ̀rù yín níjọ́ tèmi náà kọ́kọ́ pàdé yín mo bẹ̀rù yín níjọ́ yẹn abẹ́ ìrántí ibi tèmi ti kọ́kọ́ pàdé. Bẹ́ẹ̀ ni bàbá mi lóyún òde Dágúró alákìjẹ ògùn rẹ̀ mi. Ẹ̀rù yín bèmí náà níjọ́ náà ọmọ Yorùbá tá lèmi náà ẹ̀rù yín bà mí. So inú mi dùn pé àwọn ọmọ Yorùbá wọ́n máa gbọ́n sìn pé kì í ṣe pé alágbára ò sí mọ́. Àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń wọlé sáàrin wa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀ tó fi wá tí alágbára wa fi ń dọ̀lẹ. Bàbá mi ṣe rí kì í ṣe pé alágbára wa ń dọ̀lẹ. Ṣùgbọ́n àwọn ìran yẹn kódà tí wọ́n bá jẹ oko ènìyàn wọ́n wá láti Niger State tẹ́ ẹ bá mú màálù wọ́n wá láti Niger State wọ́n wá káàkiri. Àwọn ọ̀ràn yẹn ńgbà tí wọ́n pẹ́ ní power wọ́n ń lo agbára yẹn wọ́n lò ó tá a bá jọ oko èèyàn tá a bá pààyàn síbẹ̀ nílùú yìí wọ́n ti jẹ oko èèyàn tá a sá aládàá tí wọ́n sì tún ní kọ́lọ́pọ̀ ó tì mọ́lé. Tí ìbá ṣe báwọn ọmọ ìlú yarí bí ìbá ṣe pa yarí ọlọ́pàá ó tì mọ́lé o torí wọ́n máa sọ fún yín pé àṣẹ àtòkè
àmọ̀dáràn. nígbà tí bàbá tiwa náà ló wà lókè báyìí. tó bá pe DPO Sàó tírú ẹjí bá pe DPO Sàó kì í ṣe kọmíṣánná o tó bá pe DPO Sàó pé mo fẹ́ kó jáwọ́ bí ọ̀rọ̀ yẹn kí ni ó ṣe. yóò jáwọ́ ni. àṣẹ òkè tí à ń sọ nípa ni ó mú wọn máa yọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ tú àṣírí ara wọn wọ́n ṣe ti tú. torí mo gbọ́ fídíò kan tí ẹnìkan ṣe ní tó lóun lọ kóòtù tó ń ṣẹnu bọ́lọbọ̀lọ pé àwọn ò fẹ́ rí Sunday níbí bá a ṣe ṣe fún wa náà nìyẹn nígbà tí ọ̀rọ̀ OPC tó ṣẹlẹ̀ ní Kwara yìí tí mo jẹ́ state coordinator nígbà yẹn àti mo jẹ́ state PRO nígbà yẹn mo lọ prison ní 1999 lórí ọ̀rọ̀ yẹn. Olúwa o. mo lọ prison ní 99 lórí ọ̀rọ̀ yẹn torí pàǹjà fúnlẹ̀ wa kí la wá bá bọ̀ ní court kí la bá bọ̀ ní court no case to answer. no case to answer. ilé ẹjọ́ wa gbé wọ́n ṣe no case to answer lè bá bọ̀. bẹ́ẹ̀ ni. ọ̀dà ẹ ṣe brọ́dà mi now ẹ jẹ́ kí wọ́n á bọ́ sórí ọ̀rọ̀ ti ìrú ẹkùn tí Sunday Igboho dálẹ̀ ẹ dákun ǹjẹ́ ẹ mọ̀ Sunday Igboho dáadáa. bàbá mi ọmọ tá a máa rán lọ tó já sojú wa ní Kwara ọmọdé àpẹ ni. ọmọ tá a máa rán lọ tó já sojú wa ní Kwara ọmọdé àpẹ ni. òun ló lórí ọ̀dọ́ òun là á máa rán lọ tí máa lọ ṣàṣojú wa ní gbogbo lọ́dọ̀ Sunday. Oòduà People Congress ni mí ò dọ́là ọ̀sẹ̀. àwa OPC tá a wà ń Kwara àwa OPC tá a wà ń Kwara ọmọ ẹgbà Gani Adams ni mí ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ni mí. jagunjagun ni bàbá mi jagunjagun lèmi náà. tó fi dọ́là ọ̀sẹ̀ jagunjagun lẹ́yìn náà mi ò máa jẹ́. kò sí ẹni tí ń bá Ìgbòho Òòṣà owó baba dámẹ́jà nínú wa torí a need help ni a need ìrànlọ́wọ́ ni ní Kwara yìí ní gbogbo ilẹ̀ gbóná gbogbo bẹ̀ la léèyàn sí wọ́n ti ọ̀rẹ́ mi gangan wọ́n pa òun náà kọ́kọ́ pa kó tó di pọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo wọn balọ́dẹ. Olúwa o. ọ̀rẹ́ mi náà kọ́kọ́ pa. ó dá question tí mo tún fẹ́ béèrè bá mi àwọn wo ta ló máa ń pàṣẹ fún àwọn ọba ilẹ̀ Yorùbá ní Kwara tí wọn kì í fi ní ìfọwọ́sowọ́pọ̀ irú ìyà tó ń jẹ bàbá wa Adébárà ní kí náà korúkọ ẹ̀ Jẹ̀bà yẹn àti irú ètò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn kan kó dákùkù lajà mọ́ Sunday Igboho lẹ́ni tó fẹ́ wá pé gbogbo ibi tí wọ́n bá ti gbúrò Sunday Igboho wọ́n máa ń sá kúrò ńbẹ̀ ni orúkọ ẹ̀ lásán ó dẹ́rù bá wọn Fúlàní now wọ́n wá síbẹ̀ yẹn. ẹ ń sọ̀rọ̀ bàbá wa Adébárà Jẹ̀bà ni. bẹ́ẹ̀ni. ìyà tí wọ́n ti jẹ Sàó náà ni wọn ò gírèdì ọba Sàó. wọn gírèdì ọba ti yín náà. wọn ò gírèdì ọba Sàó náà kò só nípò kíní kò só nípò kejì kò sí nípò kẹta. irọ́ ni. ẹ ń sọ̀rọ̀ bàbá wa Adébárà Jẹ̀bà ni. so ntọ́ bójú ńlọ bá mú téèyàn bá ti ń pèrè ní Yorùbá wọn àfẹ́ gbọ́. téèyàn bá pèrè ní Yorùbá. wọn àfẹ́ gbọ́ pé Yorùbá lẹ́nìkan. tí ọba ti lè wé gèlè máa rí báyìí irú ìmúra mi yìí tí bá ti mú ọ̀dọ̀ ta wọn nu. wọn ò fẹ́ ọba aládé sẹ́mọ̀ pé kinní kan wà tí wọ́n ṣe tí wọ́n fi ń kó àwọn èèyàn tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀. a ní 16 local government ní Kwara
16 local government out of 16 5 local government direct náà máa ń sanwó fún oṣù fún ọba Ìlọrin. 5 local government. Bẹ́ẹ̀ ni kò sọ́ba kankan bẹ́ẹ̀. Débi pé wọ́n ní kí local government ó máa sanwó ọba o 5 local government yẹn ọ̀dọ̀ ọba Ìlọrin náà ń san sí. But kí ló wá ń fa ìyànjẹ tí wọ́n yan gbogbo ayé jẹ tí wọ́n yàn wá jẹ ńlá wọn ń sọ̀rọ̀ nípa yìí ìyànjẹ tó pọ̀ jù ńlá ń sọ̀rọ̀ nípa yìí. Kí ló mú ọmọ gírèdì ọba ìlú wa ni pé nítorí pé ọjọba aládé ọba ìlú Ṣàwó nítorí pé ọjọba aládé ọba Jẹ́bà nítorí pé ń kílèmù ọba aládé gbogbo ìlú tán wá yan Dáúdù sí lónìí gbogbo tán yan Dáúdù sí gbogbo Kwara State yìí kò síbi tó nítumọ̀. Kò síbi tó nítumọ̀. Kò síbi tó nítumọ̀ o. Ìjà lónìí ìjà lọ́la Olóoru ọmọ Olóoru ni ìyá tó bí èmi. Ọmọ Olóoru níbí ni ìyá tó bí mi. Olóoru tá à ń sọ yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ game pẹ̀lú Ṣàwó tó lágbára tí Ṣàwó ní àwọn ọ̀faramọ́ kan yan Dáúdù fáwọn wọ́n yan Dáúdù sólóoru. Ìlú ìyá mi ni o bàbá ìyá àràn bàbá ìyá mi náà tẹ Olóoru o. Olóoru tán wá yan Dáúdù sí ìhún kí ló Olóoru kù nísìn nítorí pé wọ́n ń jà fọ́rọ̀ Dáúdù Olóoru ti fẹ́ para wọn tán. Olúwa o. Brọ́dà mi Adébárá ó fẹ́ jẹ mọ́gàjí nílùú wọ́n dúró ń do pé àwọn jọpin ilẹ̀ bàbá wọn ni. Àwọn Ìlọrin téèyàn bá rí wọn tí ò sásùrọ̀ òṣòbí á dá ni. Olúwa o. Brọ́dà mi o ṣé ẹ dákun ẹ má bínú sà ṣé gbogbo àwọn ọba tí wọ́n wà ní gbogbo orí àbí tí ẹ dárúkọ ní Ìgbómìnà tí wọ́n jẹ́ ọba aládé ṣé gbogbo wọn náà ni wọ́n kí ló dé tó jẹ́ wípé gbogbo wọn àti ẹ̀rí ẹnìkankan nínú wọn tí wọ́n ń bá olórí ọba ilẹ̀ Yorùbá ṣèpàdé mọ́ sìn bàbá wa ní Ifẹ̀ a rí pé wọ́n àmọ́ àwọn ọba ńlá tó jẹ́ first class ọba wọ́n dẹ̀ pọ̀ ní Kwara State pàápàá jùlọ ní area ibi tá à ń sọ yẹn now kí ni relationship wọn pẹ̀lú bàbá wa Ọọ̀ni. Bàbá mi ẹni tí ọba tí wọ́n bá rí tó bá lọ ọ̀dọ̀ bàbá ni ó dìde lẹ́bọ sẹ́mọ̀ yín pé tí kì í bá ṣe àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà ní Ṣàwó tí kì í bá ṣe àwọn ọ̀jọ̀gbọ́n tán wà ní Jẹ́bà wíwá tálàfin wá gan ṣé kò di wàhálà ni ṣe bẹ́ẹ̀ náà ń gbọ́ gbogbo ẹ̀ ní mídíà. Bẹ́ẹ̀ni. Tí bàbá wa Aláàfin wá sí Ṣàwó ṣé kò di wàhálà ni. Bẹ́ẹ̀ni. Só yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá tó àsìkò àti su rọ́là àsìkò sì ti dé náà ní. Ọba Ìlọrin tẹ́yìn wá ń sọ yìí ó ní chairman gbogbo àwọn ọba láti ọjọ́ tó ti di ọba ó ní chairman gbogbo ọba kò sọ́ba kankan tó lè pé òun lè dá ọwọ́ wú ní Kwara àfi tí gọ́ọ̀mẹ̀ntì ọba ní rí àfi tíjọba ò bá ní rí ṣé àwọn ọba Ìlọrin nìkan ló ìjọba wà fún. Ẹ dákun ẹ má bínú sà gbogbo ìlú nílẹ̀ Yorùbá yìí ni a ti ní gómìnà gbogbo stéètì láti ní gómìnà gbogbo ìlú láti lọ́ba ẹ dákun ipò wo ni ipò wo ni gómìnà àtọba wà tó fi jẹ́ wípé gbogbo ohun tí emir bá fẹ́ àwọn ìjọba ní ń bá ẹ̀ǹfọ́sì ẹ wo iye gómìnà tá a ti ní lórí ọ̀rọ̀ bàbá wa Adébárà yẹn àti ẹ̀yìn yìí náà
ní ìlú yín ẹ wòye gómìnà tá a ti ní kí ló dé tí àárí ẹnìkankan kó tiẹ̀ kọjú sẹ́yìn ṣe yín lóore pé òkè ó tiẹ̀ yẹ kẹ́ ẹ kúrò ní oko ẹrú tí wọ́n wá gbé yín sí ẹ̀yin tó jẹ́ pé Ìlọrin gangan bá ń bẹ̀ yẹn ni. ṣe rí ẹ jẹ́ kí n sọ fún yín tí gómìnà kan bá ti gbé ìgbésẹ̀ lórí pé òun fẹ́ ṣẹ́ gírèdì ọba Ṣàó àbọ̀ bá fẹ́ gírèdì ọba Jẹ́bà torí wọ́n máa ń gírèdì wọn pọ̀ ni tí gómìnà kan bá ti gbé ìgbésẹ̀ gómìnà yẹn ò ní tọ́jọ́ ń bẹ̀. láyé Àdàmú Àtá kì í ṣe pé mo kéré púpọ̀ ojú mi ni níta ọ̀lù Ṣàó náà ti ṣe níbi táwọn ọlọ́pàá wà ní ìsìn ibẹ̀ là ń pè táwọn ọ̀lù ńgbà náà. wọ́n gírèdì ọba wa Àdàmú Àtá kú òun bẹ̀ tán sẹ́yìn pé kò pẹ́ kò ju oṣù mélòó lọ tó fi ṣèjọba yẹn gbà yẹn Àdàmú Àtá kú òun bẹ̀ tán wọ́n sì dá lóògì rẹ̀. Muhammadu Lawan Ọmọládẹrin ó tún gírèdì ọba Ṣàó bí Lawan ṣe kú òun bẹ̀ tán tán àjórí pàrágbà the same thing náà tún ṣe àtọba Jẹ́bà. so táwọn táwọn bá dé èèyàn tiwọn tí wọ́n bá ti wọlé ìbò wọ́n tọ́ka sí tí wọ́n yẹ kí wọ́n tọ́ka sí nǹkan tí wọ́n bá ṣe fún wọn ni. ọba ni ó sọ fún gómìnà pé ìkan báyìí. tí wọ́n bá ti wọlé ìbò wọ́n tọ́ka tí wọ́n bá fẹ́ kí wọ́n ṣe fún wọn ni. first thing tán kọ́ máa ṣe ni pé àwọn tí lágbájá gírèdì o lọ downgrade wọn yóò náà sì ti certificate padà ni. Olúwa o. ìyà tán fi ń jẹ wá ẹ wá wo ayé Àdàmú Àtá sísìn àwa ti bọ́ bẹ́ẹ̀dì sìn. Olúwa o. ẹ wo àti ayé Lawan tó ti tún wá ṣe àwa ti bọ́ bẹ́ẹ̀dì sìn. wọ́n ròyìn ogun tí Lawan gan rí nítorí wípé òun fẹ́ ṣe gọ́fúnà bí. láyé Lawan ni mo lọ prison. láyé Lawan náà mú mi fún PC tí mo lọ prison. láyé Lawan kẹfà mi tó ti pẹ́. ó ga o. so ogun kí lẹ wá rò pa fi lè bọ́ nínú ọ̀ràn yìí kí lẹ rò pé ọmọ Yorùbá fi lè bọ́ nínú ọ̀ràn tó wà nílẹ̀ ìṣà. ètè èmi rò náà ni pé kí kálukú ó máa tọ́ ọmọ rẹ̀ kí kálukú ó máa kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kí kálukú ó sì máa sọ ìtàn fọ́mọ rẹ̀. wọ́n máa sọ̀tàn. ìtàn bẹ́ẹ̀ ni ó ṣe kókó kó fi mọ̀tá kó fi mọ̀rẹ́. ṣe rí àwọn ṣùgbọ́n lónìí àwọn àfáà máa ń pe kinní kan ní mọ́lù tí wọ́n bá ti wá lù débì kan àwọn Ìlọrin ti fẹ́ lù ú fọ́ báyìí wọ́n sì ti lù ú fọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho òòṣà wọ́n ti lù ú fọ́. Ẹyẹlé nísìnyí bá wọn tán báyìí Táàrẹ Ọ̀nà Kakanfò gangan bá gbá kún wa lọ́wọ́ pé ká máa ń so gbogbo ibi tí wọ́n bá lọ Táàrẹ Ọ̀nà Kakanfò bá lè fún wa nígbà ẹ̀ kí ni àwọn mélòó ni wọ́n jẹ́ Fúlàní Ìlọrin tán dà wá láàmú yìí wọ́n àtó nǹkan. bàbá ní out of 100 bíi 5% ni wọ́n àwọn tán dà wá láàmú yìí ṣùgbọ́n wọ́n ń lo agbára ìjọba state wọ́n ń lo agbára ìjọba àpapọ̀. ẹ dákun ẹ jẹ́ béèrè question méjì papọ̀ ń bí báyìí. ok. àkọ́kọ́ ẹ̀yin ni ẹni majority ṣé wọ́n dẹ ọwọ́ àwọn ọmọ tiyín ni pé wọn ò gbọ́dọ̀ jáde láti contest gẹ́gẹ́ bí gómìnà Kwara State láti lè ṣe nǹkan bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀kíní nìyẹn sà. ẹlẹ́kejì bàbá ipa wo lẹ́yìn náà ń sà láàrin gbọ́nmi sí omi òtó tí ń bẹ láàrin Chief Sunday Igboho àti Ìbà Gani Adams nítorí pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alátẹ̀lé wọn náà lẹ jẹ́ káàrin méjèèjì yẹn ogun ipa wo ni ẹ̀ ń kó tàbí ipa wo lẹ rò pé Yorùbá lè kó tí ó jẹ́ káàrin àwọn méjèèjì yẹn ogun dáadáa. àbá mi. ta. ṣe rí ọ̀rọ̀ tí ẹ sọ yẹn tí èèyàn kan
mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin gangan tí irú iṣẹ́ tẹ̀ ń ṣe tó wá dé kó wá dógúdá kan kẹ́nìkan wá dé Ọlọ́run fi hàn tòótọ́ ṣùgbọ́n kó wá dé kó wá lóun fẹ́ gba glory rẹ̀ bó ni ó rí lára yín. ọba àríbá kan bá kan. èmi ni mo ń sọ fún yín pé 1999 mo lọ prison nítorí OPC. ìyàwó ni Sunday jẹ nínú struggle tá à ń ṣe yìí lẹ́yìn kọ́mọ tẹ̀lé àwọn olóṣèlú. ẹ ṣe ẹ jèrè inú mi dùn pé ẹ farabalẹ̀ sà ẹ farabalẹ̀ ẹ jẹ́ àyè nàná yẹn délẹ̀. ẹ máa gbọ́ ṣùgbọ́n bí tá a dé yìí kò é ṣe ìjà àgbà àbí ẹnìkan fẹ́ gba glory ni ó yẹ ká máa jà. ni mo fi sọ fún ẹ̀kan pé ní Kwara tá a wà yìí o àwa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa tí Sunday bá ti dé à ń tẹ̀lé lọ ni o ẹni wù ẹ̀ tó bá ló yá àjọ lọ ni. ọ̀rọ̀ àyẹ̀pẹ́ ẹ sọ fún mi pé ara ìlú ẹkùn lẹ́yìn náà ara ìlú ẹkùn lẹ́wà sọ́dọ̀ àdá sí. mẹ́mbà ìlú ẹkùn ni mí báyìí lónìí tí mo sọ̀rọ̀ yìí mẹ́mbà ìlú ẹkùn ni mí I'm a fully OPC. Okay. Now okay tí èkejì máa sì padà sórí yẹn èkejì ẹ̀ tí ì dáhùn. irú ẹkùn àti Sunday Igboho irú ẹkùn àti OPC nǹkan kan náà jọ ń jà fún bá a ṣe bọ́ lóko ẹrú ni. bẹ́ẹ̀ni bó ti yẹ ká rí náà nìyẹn nǹkan kan ni mo wá tún fẹ́ béèrè lọ́wọ́ yín sà àní mo ti béèrè lẹ́ẹ̀kan pé ṣé kò sí ẹnìkankan tó kójú òṣùwọ̀n nínú ọmọ tiyín náà ni ọmọ Yorùbá ńgbà tó jẹ́ pé ẹ̀yin lẹ jẹ́ majority ìbò náà lẹ́ni tí ò bá dẹ̀ fi wọlé ó fi wọlé àbí àwọn Yorùbá kọ̀ọ̀kan tó sá ti wọlé àti Ìgbìrayọ̀ kan tó wọlé ńgbà yẹn ìbò náà wọ́n sáàdì fún wọn tí wọ́n fi gbé wọn wọlé ṣé wọ́n ti ra gbogbo ọmọ Yorùbá lẹ́rú tán ni. lérí ibi tí ẹ déhùn ẹ fẹ́ fọwọ́ bọ̀ mí lẹ́nu ẹ fẹ́ kí n sọ̀rọ̀ ni. a ní bàbá wa kan tá à ń pè ní Wọlé Ọ̀kẹ́ níbí. ó ti jẹ ọ̀nàrẹ́bù láyé Àdàmú láyé Sábà Láfíàjì. ó jẹ deputy governor. kì í ṣe pé a ní èèyàn aláwọn èèyàn ṣùgbọ́n wọn kọ́ra wọn ò ní jọ wọ primary débi pé wọ́n wà lọ contest. wọn ò ní jẹ́ kán wọ primary débi pé wọ́n contest débi pé wọ́n pè ọ́ ya ìwọ náà wàá máa bọ̀ wá wò bọ́ bá wọlé bọ̀ wọlé. ọmọ wọn náà tì síbẹ̀. ṣé wàá rí pé wọ́n ti yan àwọn Dáúdù káàkiri gbogbo ibi káàkiri àwọn wàá pe Dáúdù wọ́n ṣe pàdé nígbà tí ò tí ì sáyé fóònù ẹ rí wọn tán mọ lọ tán mọ bọ̀ tẹ́lẹ̀ ẹ̀sán bá ti kú bí ọ̀túnla wọ́n lọ gbẹ́ envelope ni gbogbo àwọn Dáúdù náà gbẹ́ envelope ní Kwara yìí àwọn wà lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ayé erígì sí wàǹgbà náà tí gbogbo ẹ ṣe erígì ọmọ wọn náà ń kó síbẹ̀ kì í ṣe pà láwọn ọmọ tán kójú òṣùwọ̀n. ẹni tó ń bọ fún ọ̀nàrẹ́bù tó wọlé ṣé kò lè lọ fún gọ́vnọ̀. ọ̀dà sà ẹjọ́ sà ọgbọ́n wo la wá fẹ́ dá àwa ọmọ Yorùbá àwọn Fúlàní ń kó wa lẹ́rú wọn ń gboko wa àwọn Ìgbò náà tún ní àwọn ò tún gba gbogbo àwọn ìlú wa mọ́ wa lọ́wọ́ ẹ dákun ṣé ẹrú ni wa ṣé àwa gangan náà ṣé kò sí nǹkan kan tá a lè ṣe akànwòrán pé kí minority ọkàn máa kó wa lẹ́rú ọmọ wọn tá à ń sọ yìí nínú ẹgbẹ́ kan ló máa wà tí ó ti contest tèmi náà bá wá dìde gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo fẹ́ contest níjọ́ tí wọ́n bá ṣe primary election ẹ̀yin lẹni majority so ọgbọ́n wo ni wọ́n ń dá tí wọ́n fi ń fi minority fojú ẹ̀yin majority gbolẹ̀. ẹni tó ṣẹlẹ̀ ni pé tó ọba kú ọ̀la bàbá Sàràkí ń gbà ayé bàbá Sàràkí káwo rere bàbá Sàràkí ó jẹ nínú rẹ̀ kímú rẹ̀ ó jẹ létí ọgbọ́n káyọ̀ bàbá Sàràkí tẹ́lẹ̀ ṣàbá kú ọ̀la bí bàbá bá ń ṣe ọ́púgà lónìí tó bá kú ọ̀la tó ń dìbò ní àbọ̀ sọ̀rọ̀ fún gbogbo ọmọ ẹgbẹ́ pẹ̀tọ̀ kan wá pé o ní ó pélé lókè náà há owó fún wọn lónìí tó bá ti dọ̀la o ń báyìí là ń lọ o náà bá kọrí sí umbrella. Olúwa o.
system ó change overnight ni. Ẹni tí wọ́n bá fẹ́ kó wọlé, ẹni tí wọ́n bá fẹ́ dìgbò fún overnight ni. Ó kọ̀la ni. Ibi tẹ́ ẹ ti níìdì láti bá àwọn onífúnra ìlà ìtì ń bẹ náà. Àwọn tí ẹ̀ ń sọ tí wọ́n jẹ́ Yorùbá bẹ́ẹ̀mi ṣe ń ronú bẹ́ẹ̀yìn ṣe ń ronú bẹ́ẹ̀ kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń ronú tí wọn ó jẹ nìkan ni wọ́n wá. Bẹ́ẹ̀mi ṣe ń ronú pé ọ̀la o bó lọ́la ò ṣe ní bàjẹ́ àwọn ò ronú ọ̀la tí wọ́n jẹ lónìí tí ó tán ni wọ́n ń wò. But mo gbọ́ pé bàbá Sàràkí bàbá Sàràkí tilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo gbọ́ pé ọmọ Ògùn State ni wọ́n náà. Wọ́n ti fòṣèlú dọ́mọ lọ́rìn bàbá ti fòṣèlú dọ́mọ lọ́rìn ọwọ́ kó lọ́rin lẹ́rú ni bàbá ti fòṣèlú lọ́rìn. Wọ́n wá lo àǹfààní bàbá yẹn débi pé àwọn Fúlàní lo àǹfààní bàbá yẹn débi pé Sàó ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ já pé àwọn ò fẹ́ Sàràkí. Láyé Awólọ́wọ̀ nígbà táwólọ́wọ̀ wá sílẹ̀ yìí mi kéré púpọ̀ ńgbà yẹn helicopter sójà ló gbé wá sọ́dọ̀ wá bì í. Mo dédi helicopter yẹn ni kì í ṣe pé wọ́n ń ròyìn fún mi. Síkáàfù 7up nígbà náà àti àwọn kinní tá a máa ń jù síra wa tí máa ń fẹ́ lẹ́lẹ́ báyìí 7up wọ́n ṣe tó pọ̀ ńgbà yẹn ó kó wá ńgbà yẹn. Gèlè tá a fi ń wérí fún àwọn obìnrin àti kinní tá a máa ń jù síra jọ́ fẹ́ lẹ́lẹ́lẹ́ tí ó wà balẹ̀ wá níbì kan a máa ń ṣe bàbá Awólọ́wọ̀ ló kó wálẹ̀ yìí nígbà yẹn. Láti pilẹ̀ láti tẹ̀lé wọn àtìgbà tá a ti mọ̀ pé aburú ni ọ̀la wọn jẹ́ láti tẹ̀lé wọn. Táyé ó sì fi parẹ́ Sàó ò lè tẹ̀lé wọn kò lè tẹ̀lé lọrin torí àwọn nǹkan tí wọ́n ti ṣe ti pọ̀ jù. Wọn ò mọ̀ pé àmọ́ bẹ̀dò ní wọ́n rò pé Sàó ti parẹ́ ni. So ó túmọ̀ sí pé ọba Sàó gangan ń sìn àwọn náà ò ní sálárì tán gbà. Sálárì aláǹgbá náà ń gbà kíní tán pè lálàǹgbá àwọn mọ́gàjí sálárì ní local government. Ṣé bí ọba jẹ́bà sọ fún yín gbà yẹn pé kódà ó ní iye ọdún tán ti tún sálárì ọdún kan báyìí náà jà wọn. Wọ́n ṣe jẹ́bà náà jẹ Sàó náà. Mòrò kan náà Mòrò local government ní Sàó wà àti jẹ́bà. Mòrò local government ní Sàó àti jẹ́bà wà. Ẹ sọ̀rọ̀ ibì kan tí wọ́n gbégùn yín lórí tẹ́ ẹ sọ pé ìlú yín ló tẹ ibẹ̀ but nítorí pé àwọn dance to their tune ń sìn ìlú yẹn náà wá gbélé ẹ̀yin lórí. Olóoru ni Olóoru ìlú bàbá ìyá mi là ń pè lólóoru. Abẹ́ Olóoru ni Sàó wà abẹ́ Olóoru district ọba àmọ́ bí tí wọ́n bínú Sàó dé. Ṣé Sàó yẹn ṣé Olóoru yẹn ó síwájú Sàó wà ní. Àní Sàó kì í ṣẹgbẹ́ Ìlọrin ká tó wá wípé Olóoru àní àwọn bàbá ìyá àtẹ̀mí náà tó Olóoru àwọn náà ń pè ní ọmọ olóde àìbínú kọjá àmọ́ àkànbí aṣẹ́lẹ́yìn ọgbà bíi egúngún àkànbí bàbá náà sọ mí. Ọ̀dà ẹ jẹ́ wọn á béèrè báyìí. Kí ló fà á tó fi jẹ́ wípé wọ́n gbé ẹ̀yin sábẹ́ àwọn yẹn. Àwa náà nígbàgbọ́ pé ọ̀rọ̀ òṣèlú nípa ká mọ̀ ní ipa nípa òṣèlú àgbà fún wọn ká mọ̀ nípa òṣèlú pẹ̀lú wọn náà fi gbé asábẹ́ Olóoru district wọ́n wá gbé Olóoru district sábẹ́ Mọ̀lété district. So a gbọ́dọ̀ kọ́kọ́ forí balẹ̀ lólóoru ká tó lọ Mọ̀lété. Ìtí wọn ẹ mọrú géèmù yẹn a gbọ́dọ̀ kọ́kọ́ forí balẹ̀ lólóoru ká tó lọ Mọ̀lété àwa tá a bí gbogbo wọn. Gbogbo láti Sàó títí dé tó fi dé Olówu ìlú kan bẹ tó ń pè lólówu ìrìn dèdè Èkó ni.
ọba ìlú Ṣàó máa ń gbà sákọ́lẹ̀ lọ́bẹ̀. ọba ìlú Ṣàó ń gbà ìsàkọ́lẹ̀ débẹ̀. bẹ́ẹ̀ ni òótọ́ ọlá ọba àtàǹpẹ̀ lóòótọ́ ọlá ni máa ń gbà sákọ́lẹ̀ lọ gbogbo ẹ̀ dólówù yóò lo òṣùpá 3 4 kò ní dé tí ó gbà sákọ́lẹ̀ lọ pé ẹ kú àmójútó ilẹ̀ bàbá mi tí ó kí gbogbo wọn lọ. Olúwa o. Olúwa. ṣùgbọ́n lẹ́nìí wọ́n ti fi àìdí àgbà gbogbo ilẹ̀ wọn yẹn wọ́n yan Dáúdù káàkiri gbogbo inú igbó. gbogbo báníhùn Ṣàó ló ní gbogbo bẹ̀fà. Ṣàó ti wá wà lábẹ́ wọn. Ṣàó máa ń gbà sákọ́lẹ̀ lọ́wọ́ wọn tẹ́lẹ̀. Ṣàó ti wá wà lábẹ́ wọn báyìí. Látàná. Olúwa o. Olúwa o. Ok brother mi o ọba lóhùn ẹ dákun torí Ọlọ́run kí lè rò pa á lè ṣe tí a fi bọ́ nínú ogun Fúlàní ẹ̀yin tẹ́ ẹ ń gbé pẹ̀lú wọn kí lè rò pa á lè ṣe tá a fi bọ́ nínú ogun Fúlàní nílẹ̀ Yorùbá. Tíjọba àpapọ̀ lè ṣe fún wa torí a lè sọ pé ìjọba stéètì kankan a lè pè ìjọba stéètì kankan torí first tenor Abrahaman á bẹ̀ títí ó gírèdì ọba wa ó gírèdì àwọn ọba gbóná káàkiri ọba Ṣàárẹ̀ ó gírèdì gbogbo wọn gbà yẹn ó gírèdì ọba wa. second time ẹ̀ náà ló tún lò lọ yìí kò gírèdì ọba wa. nǹkan kan ṣoṣo tí ń dùn àwa Ṣàó nìyẹn pé kàn gírèdì ọba wa. ẹ máa gbọ́ sà. now níta wá lè ṣe ṣé ń gbọ́ mi níta wá lè ṣe lórí rẹ̀ kò sí nítorí pé àwọn ọmọ àlè wà nínú gbogbo wa náà. lẹ́nìkan bá wá dúró fóun ní ìgbésẹ̀ tó ń gbé kò tí ì ní sọ tí wọ́n ti gbọ́. Olúwa o. àwọn ọmọ àlè wà nínú wa rẹpẹtẹ. àwọn ọmọ tí wọ́n ti foko Fúlàní dóyà wọn tí wọ́n ti foko bòróró dóyà wọn tí wọ́n ti kú tí ìyá wọn ti lè kágbá àbólọ ṣẹ́gi tó ti pàdé bòróró tó ti kì mọ́lẹ̀ tó gbóyún rẹ̀ fún bàbá wọn pọ̀ ní gbogbo agbègbè Ìlọrin. Olúwa o. Olúwa o. Olúwa o. ẹ sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan pé federal government ló lè gbà yín ẹ lè lo àǹfààní náà láti pe federal government lórí ń tẹ́ fi pé wọ́n lè ṣe. tó bí oore ọ̀fẹ́ mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fún mi láti ká pe federal government mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti àwọn ìgbìmọ̀ wọn àti àwọn ọ̀gá sójà àtọ̀gá DSS àtọ̀gá ọlọ́pàá fún Kwara State gbogbo ẹ̀yin parastatal gọ́ọ̀mẹ̀ntì tẹ́ ẹ wà ní agbègbè wa yìí ẹ dákun mo fi àsìkò yìí bẹ̀ yín mo bẹ̀ yín mo rọ̀ yín lórí ìrìn àjò ìyànjẹ tí wọ́n ń ṣe fún wa nílùú Ṣàó. ìjọba àpapọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ ṣàánú wa tẹ́ bá wá pín wa níyà ni ẹ wá pín wa níyà kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí Ìlọrin ọmọ jẹ́ lọrin wọn káwa yòókù ká máa jókòó tá a bá jẹ́. ẹ bá pín wa níyà ni ẹ wá pín wa níyà ẹ wá pín stéètì ẹ wá pín sí 10 gan pẹ̀lú. ẹ bá pín wàhálà ò lè pín tí wọn bá tún stéètì yìí. à ń fàsìkò ibẹ̀ yín o ẹ dákun gbogbo ẹ̀yin alágbára tẹ́ wà lágbàáyé ẹ ṣàánú wa. ẹ ṣe ẹ rí i pé ìgbà tí wàhálà ń ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ ọjọ́ òun àná wọ́n pín wọn sí méjì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n mọ̀sùn jáde láàrin Ọ̀yọ́
ìjà yẹn kọ́kọ́ lọ lẹ̀pẹ̀sẹ̀ so irú nǹkan yẹn náà ni ẹ̀ ń pe bàbá wa síwájú Bọ́lá Ahmed Tinubu sí èmi náà dẹ̀ ń bá yín fẹnu sí pé èmi náà dẹ̀ ń bá yín fẹnu sí pé gbogbo ohun tí wọ́n bá lè ṣe tíyà òfin ní jẹ ọmọ Yorùbá mọ́ tí àwọn Fúlàní òfin ní máa fìyà jẹ wọ́n àwa ti ẹ̀ dúpẹ́ pé àwa tètè mú ẹkún wa sun látàárọ̀ kùtùkùtù àti ìjẹ́ ó dìgbà tí wọ́n ti gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ tán bí ẹ ṣe gbà máa Haúsá lọ́wọ́ táwa fi ń ja ìjà yẹn díẹ̀ so àwa aládẹ wà lórí ìjọba báyìí kò yẹ ká rí nira torí gbogbo ohun tí bá rí nǹkan jẹ́ kò yẹ ká ní ìnira mo tó dúpẹ́ mo tún bá yín dúpẹ́ èmi náà tún dúpẹ́ lọ́wọ́ gudugudu méje yàyà mẹ́fà tí ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe pàápàá jùlọ lórí àwọn ọmọ gbogbo àwọn èèyàn tán jí kó l'Ógbómọ̀ṣọ́ tá a rí gbà bàbá pẹ̀lú ògo Ọlọ́run àgbà yín ó dalẹ̀ o ẹ̀ ní fojú sunkún ọmọ bí tó lè pẹ́ láyé tó so mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá mi sọ nọ́mbà yín fáwọn èèyàn torí a lè rí àwọn èèyàn tí ó fẹ́ pè yín for one thing or the other ẹ bá mi sọ nọ́mbà yín jáde. Nọ́mbà tèmi ò le 080 080 35 30 21 080 35 30 35 30 21 84 21 84 ẹ tó pè lẹ́ẹ̀kan sí 080 35 30 21 84. ṣé WhatsApp nọ́mbà yín nìyẹn? Bẹ́ẹ̀ ni. Torí a lè ráwọn èèyàn tí wọ́n fẹ́ pè yín láti ìlú òyìnbó nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni WhatsApp nọ́mbà mi nìyẹn. ok èmi náà wá ní iṣẹ́ 21 84. ok èmi náà wá ní iṣẹ́ tí mo fẹ́ bẹ̀ yín sà. ok iṣẹ́ tí mo fẹ́ bẹ̀ yín ni pé ẹ̀yin náà kéré nínú ayé o nínú ìran ọmọ Yorùbá kì í ṣe lọ́jọ́ orí là ń sọ yìí níbi tí Ọlọ́run gbé yín sí nínú ìṣẹ̀ṣe nílẹ̀ kóòtù òjìrè yìí kéré rárá ṣe mọ̀ pé ọjọ́ tí mo ti rí yín gangan Olódùmarè ni. bẹ́ẹ̀ ni ọjọ́ tí mo ti rí yín gangan lọ́kàn mi ti fà sọ́dọ̀ yín pé àwọn tó ń bá wa gbé ìṣẹ̀ṣe yìí lọ́wọ́ lélẹ̀ now mo wá fẹ́ gbogbo ìgbésẹ̀ tẹ̀yin náà bá lè gbé àwa tá à ń bẹ lẹ́yìn Gani àwa tá à ń bẹ lẹ́yìn Sunday Igboho àwa gangan là ń dá wàhálà lẹ̀ tí ìmọ̀ Sunday Igboho àti Gani bá ṣọ̀kan mo fi Ọlọ́run Elédùmarè ṣe ẹlẹ́rìí ó dàbí ìgbà tí ọ̀ká bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí òjòlá wá ń wọ́ ruru bọ̀ lẹ́yìn ṣe mọ̀ pé tálàyà òní kò tí ó gbégi sí ọ̀pọ̀lọpọ̀ ejò ń gbó tí ó rò lórí gbogbo ejò tí ò ní ọ. so bọ̀ à ń fi kinní yìí fa ìlọsíwájú ilẹ̀ Yorùbá sẹ́yìn mo kàn ń bẹ̀ yín nìyẹn ni pé kẹ́yìn náà gbogbo sẹ́tẹ̀yìn náà bá lè ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àárín àwọn méjèèjì yẹn ó gbọ́dọ̀ kí gbọ́ngbọ́n ọkàn sí. bàbá mi mo fẹ́ fi àsìkò sọ fún yín pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò tí ì ṣetán láti parí ọ̀rọ̀ tí ń bẹ láàrin wọn ni. tí bàbá wa Onírìṣà tí wọ́n bá wà níkàlẹ̀ tí bàbá wa ọba Ẹ̀jẹ̀bú tán wà nísàlẹ̀ tán wà níkàlẹ̀ tí gbogbo ọba aládéládé bá wà níkàlẹ̀ tán wá rán ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n rán ni pé Sunday pé ibi táwọn fẹ́ nìyí ṣé wọn kọ̀ ni mo ṣe láwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ara tí àwọn Fúlàní fi ń gẹ̀ẹ́tì wa tó pọ̀ jù nìyẹn ara tí àwọn Fúlàní fi ń gẹ̀ẹ́tì wa kí nǹkan ó máa ṣẹlẹ̀ kí nǹkan ó máa bàjẹ́ ká má tètè dìde sí i. Olúwa o mo ti pè wọ́n more than 10 times. lónìí tá à ń sọ̀rọ̀ yìí n ló mú Sunday Igboho tí fi ń sọ pé Fúlàní tí kì í bá ṣaláburú o àwọn ò gbà mọ́ra pé kó máa bọ̀ fún ọjọ́ rìnrìn yẹn. lẹ́yìn ìlú Ìlọrin ibo ni Fúlàní ní ìlú sí
ní Kwara yìí. Kò sí. Kò síbi tí Fúlàní nílùú sí. Ṣùgbọ́n wọ́n máa ń kọlù sínú igbó, wọ́n máa ń gbé inú igbó wa yẹn. Gbogbo inú igbó nígbà tá a bá ṣe tán tá a bá nítọ̀ àfi ọ níbí mọ́ ṣé yóò dúró ni. Kò ní dúró bẹ́ẹ̀ ni. Kò ní dúró. Ẹ máa fi. Aburú tí ń ṣẹlẹ̀ ní tẹ́ bá ti kà á fún bíi méjì mẹ́ta àwa fẹ́ ọ níbí mọ́ ṣé yóò dúró ni. Kò ní dúró. Torí ìdí èyí sà, bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi kíní yìí ti gùn jù, mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi ṣàdúà rẹ́ńpẹ́, ẹ bá mi ṣe àdúà fún àwọn olólùfẹ́ mi ẹni, ẹ bá mi ṣàdúà fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí a má fi etí gbọ́ ikú wọn. Iṣẹ́ tí Ọlọ́run Elédùmarè gbé wọn lé wọn lọ́wọ́ kọ́lọ́run jẹ́ wọn ó lè parí rẹ̀. Iṣẹ́ tó kọ́kọ́ súnmọ́ jù tó wà níwájú wọn sì ni regionalization ilẹ̀ Yorùbá. Kọ́lọ́run bá mi fún wọn sí even kí wọn ó tó parí first tenure wọn yìí, kọ́lọ́run bá mi fún wọn níyẹn ṣe délẹ̀, ẹ bá mi ṣàdúrà fún wọn. Tó ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ní ká ṣàdúrà fún yàn, ẹ̀yin náà ṣàdúrà fún wa o, torí àwọn bàbá wa máa ń sọ pé ẹnìkan ọ̀gọ̀ bí ẹni tó ṣàdúrà fún yàn tán ṣàdúrà fún, ẹ̀yin náà ṣàdúrà fún wa o. Wọ́n àdúrà tiyín náà ló gbà. Níbi tí ẹ bá rìn àjò ilé ayé yín dé kò ní débẹ̀ takú sí lágbára Olódùmarè. Gbogbo àdáwọ́lé yín yóò máa yọrí sí rere. Gbogbo tí ń jẹ́ ti mí tí ò mí nínú àwọn nǹkan ní yín kò ní dìbàjẹ́. Gbogbo tí ń mí tí ò mí nínú nǹkan ní yín kò ní dìbàjẹ́. Agbára Olódùmarè, ijó bíjó fún yín o, ayọ̀ báyọ̀ fún yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Soko TV, gbogbo ẹ̀yin olólùfẹ́ Soko TV, bẹ́ẹ̀mi náà ṣe jẹ́ olólùfẹ́ Soko TV, gbogbo ẹ̀yin olólùfẹ́ Soko TV káàkiri gbogbo erigun mẹ́rin gbogbo àgbálá ayé, ẹ ní dààmú. Àmín o, àmín. Ẹ ríre kó bọ̀, ẹ ríre mú bọ̀. Gbogbo ibi tẹ́ ẹ bá ti wà láyé, kò síbi tí afẹ́fẹ́ èdè afẹ́fẹ́ ìfẹ́ kọ́mọ́ kagi oko lára. Ẹ rí bá ti ṣe ọmọ ọ̀rọ̀ náà gbégbá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Soko TV àtẹ̀yin olólùfẹ́ èmi ọba Ìrìṣà Kwara náà, ojú ò ní tì yín, ẹ ní dààmú. Lágbára Olódùmarè, bàbá wa Ahmed Bọ́lá Tinubu. Kí ni ètò lọ? À ń gbọ́ yìí. À ń gbọ́ yìí sà. Àti ẹ̀dúpẹ́ ẹ̀yin èèyàn mi. Ó lè jẹ́ pé ẹ rí i pé ó dà pé nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ tí wọ́n ti lọ bẹ́ẹ̀ yẹn. Nẹ́tíwọ́ọ̀kì yẹn náà ló dé lé wa dé. Ló sà. Ó tó ti padà. Bẹ́ẹ̀ ni bàbá wa Ahmed Bọ́lá Tinubu, kò sí ọjọ́ tí a bá jí tá a bá dédi òrìṣà tá a ṣàdúrà fún yín. Bẹ́ẹ̀ni, àdúpẹ́. Ní àrùn apá gbogbo ọmọdé ni àgbà ni wọ́n ń súre fún yín. Ìrètí ẹnìkọ̀ọ̀kan wá sú yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ fún yín. Àṣẹ o, àṣẹ. Gbogbo tí ń jẹ́ ogun assassin àbí ẹgbẹ̀mí rẹ̀ ni, torí àwọn ààrẹ náà ń tájẹ̀tì ní ìsìn ipò tó ní ká yín. Àṣẹ. Tá a bá ṣe gbọ́ tí gbogbo bí a gbọ́ ti Ibrahim Traoré, a sì gbọ́ lérí táwọn Fúlàní tún ṣe pẹ̀lú bàbá wa Ahmed Tinubu. Bẹ́ẹ̀ni. Wípé àwọn kejì ó ṣe second time. Ṣùgbọ́n àwọn àgbàlagbà máa ní ọwọ́ wọn kì í tó imú. Ó dìgbà tó wà àwọn bá tó imú bí gbogbo tán bá sọ tó ṣe. Gbogbo tí wọ́n sọ ń fẹ́ ní dá wọn lásán ni. Èmi tèmi ń sọ̀rọ̀ yá àtàwọn èèyàn mi àti gbogbo ìlú tí mo wà yìí ń ṣe ti yín bàbá wa Ahmed Bọ́lá Tinubu. Ẹ wá dákun ẹ rántí wa rere. Báwa ṣe rántí yín tá a fi ń ṣàdúrà lójoojúmọ́, ẹ dákun ẹ rántí wa sí rere. Ẹlẹ́dàá yóò rántí yín sí rere. Ẹlẹ́dàá yóò rántí yín sí rere. Àwọn ọ̀nà tá a lè gbà tẹ́yìn náà lè gbà fún wa ní Kwara tẹ́ fi lè separate àìdá pẹ̀lú dídá. Torí àwa gbàgbọ́ pé ẹni tí ń ṣe bí fún yàn aláìdá ni ẹ wá ṣe fún wa o. Níta à ń retí o, à ń retí nǹkan kankan.
ààrẹ tí kẹ́ gbọ́kọ̀ fún wa ààrẹ tí kẹ́ fún wa lówó. ẹ ṣé brọ́dà mi, ojú òní tì yín. Ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run, gbogbo wa ni a ti rí ibi tá a bá kínní ìdè. Ó ti fẹ́ pé wákàtí kan ìdẹ̀fẹ́ kó gùn jù tẹ́lẹ̀, kódà mi ìfẹ́ kó dùn gógó tó báyìí tẹ́lẹ̀, ṣùgbọ́n níwọ̀n bàgbà tó sì tó ti gùn báyìí náà yẹn tá a dẹ̀ rí wípé kò ṣeé dá dúró. Ẹ̀yin náà mọ̀ bú mi pé Sokoti kí ló tẹ̀ fún ẹni ẹ lọ́rọ̀ sọ, kí ló tẹ̀ di ó sọ̀rọ̀. Ẹ̀yin náà Ọbalọ́wù pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin náà ẹ ní fi ọwọ́ járí. Gbogbo ohun tí ayé bá ti gbé wá sọ́dọ̀ yín, ntí solution ti wà lórí ẹ̀ ni wọ́n máa gbé wá fún yín pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ohun tí èèyàn wà á ṣe tí wọ́n ní àṣẹ bẹ́ẹ̀ sọ pé ibẹ̀ sọ pé alágbára ni, gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ aburú sí yín, Ọlọ́run ní jẹ́ wọn gbé déwájú yín. Pẹ̀lú ògo Ọlọ́run bí ó ṣe rí nìyẹn. So ẹ̀yin ọmọ ìyá wa ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo kí yín o. Níbí ni adé tí a mọ̀ fi eléyìí ṣe ìlọ. Mo kí gbogbo yín pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run. Ìlú yìí ó dáa, ilẹ̀ Yorùbá ó dáa o. Ìgbà tó bá dáa tán, wọn ò ní fi ẹnìkankan wá ṣe àwátì o. Ọwọ́ tó bá ṣe bẹ̀ ní jẹ́ o, ọwọ́ tó bá ṣe bẹ̀ ní jẹ́ o. Gbogbo àwa tá a wà áfítà pé kílẹ̀ Yorùbá ó ní òmìnira yìí pẹ̀lú ògo Ọlọ́run. Òmìnira yẹn ò ní di òmìnira fún wa ńgbà tó bá dé o. Àṣẹ Olódùmarè o, àṣẹ Olódùmarè. Kò ní jù báyìí lọ o, ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo kí gbogbo wa wípé bàbá wa Sokoti TV o. Ẹ ṣé. Mo kí gbogbo wa pé ojú ò fẹ́ra kú o. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Thank you, sir. Ó dìgbà kan jẹ́ o. Yes, sir. Yes, sir.